I'm
go I got down here. I want to miss your house, Roger Miller. OKPAN dogaro. Na do demo ye na kutia. Aya kare we ra bi jagu. Ruto mi na sunu da mi bio e. Abo na ga ti e ruto fi agbon no bi osa. Ruto fi agbon no bi osa. Emejo bera we emejo bijo. Emo bijo ni apasi yo. Usama kone.
we ala wa gwa pagbe wa gono ya rigo iya na no ajo asetia ogia kwa awani asemi ya ale bi nyari nyako awu wa ha bi e wo gba mi gugu ya na gwejo ye kanana o wa di o ti sari o ba fi e kanana ke wo dugbo ai do le fi buso ana waje ni kana megwegwe ana wazuzo na na mu fi ko gba ye na kuja na so asa wala ka me no ku fi ana wi fi ana ro de gbagba sa awu ye mi o wa guzo na so when I see guy, I'm going to do me on no Danny. I look with Fina was so to go. A Marco Yappy Bata, you well. And I so to go here. I take an efficient. I might do so with you. I go Panama, go pyjama. And then you have some more when I can see it. As I'm over, I can see it. Anasu azamo working out. Asaba wana kazi fikpa. Anasu azamo working out. Ematano. Asaba wana kazi fikpa. Ayaza sadugba ye na gudia. Asa go da okelo la gugo. Oijo go soro ogbo nesi. Ona go tie na gudia. Aye na gudia makoni. Ana weta bag your door. Ana we toke wa na aduza de isabo ana so do wa otegbe mejo fo o si eka ya na mi odugbo mi teri gbo yo ma no ni yan na ma e ya na wa fi egbe wo de gbe yana we ale leri agwa gema o atina gwa gema na anda wo di go to yima odibo gema to yima aka mo gema gi mare o e mata no baba gema la keta dia ana wa ye na go jadu zomu e no kenari u data ya tumu ana we do no ye na guja rebo na ni ana gwa magba be fa ge mana te odibo ana na lure kama ni regwa ni e jone na gwa pa o ge mana kama jogwe agwa na dia ye banyo na ya gwi ne ti ana ga sinye na muzo na na bagbe na ya queen etia na ga sibe na muzo na ne bagbe ala tikira na rebo ni agba na nwa ne baro lo dunwe na me ke na situ na to gbota je muzo na mu fina ni kana wana wa gwa pape baga ala za yunu amaka ke na gi je ti e boyo o aga gudu aga gbegbe amagudu aga gbegbo ma ilole no raboji aka ke na lele no duzomu ilole no raboji aka ke na lele na ye na gudia aweru dawo ko gbe anamiso amata oh ge mana zayinu aye na good ya maju god na oke ma gi gbona aye na good ya maju god na no we afiosi ayin aja ki o mo noge agokian daya na ya muzo we feel ma gbona gbagbo fo otegbe na ja fa lo wasi ni kana
awara wa jona wako aga no seti ya yore yoma ala no ke mala na ya pie awa mama ni adu akina awu awenu ga yoma awa ye na go ja moto we bona awu bia kiko ya we mo efu obi oge we ya sabata oh odama ko awa we na moto na agwa lofo ni ari yin ya mie uye yo se gbe no wo awa ti ate we no ke meke na kwa we bo oke mana gwa mata no ama no la we bo na ta pe makwe wa ki ari pe makwo ana tega le bi oga ana ni aso yin e bo de
OKPAN yamani Egharevba Adere yesina Egharevba Adere mi janos emi dabi emisi Owe mi no we pe dawa e no mi re pe oko se omo ne pe dawe mi ko oge ma OKPAN yamani wa Egharevba suwebe OKPAN yamani me Egharevba Adere yesina Egharevba Adere mi janos emi dabi emisi Owe mi no we pe dawa e no mi re pe oko se omo ne pe dawe mi ko oge ma Why they not see you, Mama? Why you not so rakako? I'm your love, baby, Mama. You talk about why you not so rapa. Odan wala ya wanu wabio. Odan wala ya wanu wabio. Amagbono amato. Mami no si ologo ma ju wa gbe. Ose ne yame. Mami no si talo ma ju wa gbe. Etene oga kowo ko no logo wege mami. Egba okiana mi. Egba okiana mi. Na pole mo de mo alele o. Egba okiana mi o ka ko mo. Ede siri egwa ka o le we oye keke na. Lo si wi na ju pe o le wa e du se ki ewugbo. Awa na ti eji wi dan na gojo o. We ma wa ga nu wo ya ga wo mi mi alele me. Egbe wa na nu wo ya ewu. Akela siri amanu wo ga doleli manote. Ayo salopo akawa baso ne no ma ye wa gbon. Katagi na ri eta tu wo gi ta ga gbon gbegbe. Apon mete gbegbe be ni agobi na jo ma fe. Awo jo gere ga ka ge fe to awo. Obi na jo gere ga ka ge fe to awo. Mami no si ologo ma ju wa gbe. Ose ne yame. Mami no si tale ma ju wa gbe ko. Etene oga kowo ko no logo wege mami. Egba okiana mi. Àwọn na ya we bobo wa odi moto. Abe ko do le do amo na do wa moto na wo na pa amo na owu ye ku. Atari ata mi e be mo pa we bo. Ele sun aga ga wa so da na do ri yan sare. Oya papa gbagbe wa bo no bi e bi pe na sati so do. Ori o pastor na ri si ya na me kwa mu e bo le gbe. Akisi ade ona lare pastor no selu eru ni anano ni Oya senu e o oniyanwa eru ni anano na Oya senu e o ọpọpọwa OKPAN yamani wa ga be su gbagbe OKPAN yamani wa ga be mo ga bo Adere yesina wa mo ga bo Adere mi dana si mi da bi mi o si o Owe mi no we pe dawa e no mi re pe oko se omo ne pe dawe mi ko uge ma
wa bugbe wa na o ije ma o ko ya wa mo okwe na siri ai ma ba gbon ma si kodo o okwe na siri ai ma ba gbon ma si kodo o sale na la wo lu ba je na agbo wa kan ga sa ta mi o gogo be bi esi o agbo wa kan ga ju ki na de o sale na la ga je na ku ma o ayi na jo yo la ga je na ku ma ayi ba la go ga je na ku ma why you quick with that mama? Why you quick with that mama? Why you want mama to be my phone? I be my phone. I can't follow na ruta e tepo. Try am go na filokuta. Try we dey pay that we na fear. E na me pe gbe ba o na ni am o se so. I say no yeah. Say yo. Na ni ye. Say yo garaje. I say no yeah o. Akoko me go get no fiasa. Ere na mo kan akara aka wu kan na kara. Kalo ke gbe wa ke na la. O sa pa go re ka ke ba se ri yo ya fa fa fa. Na mo le na ma ko wa ke wo da. Na we ni ma wo ya aka bu. Na we ni ma de ka ikade o. Isa. Ọ̀dọ́dẹ́ kò pa bí èmi náà rí yóò kàkù. Gàgbọ́. Ọ̀nà na pọ̀pọ̀ mìíràn, àbọ̀nà oríyé na pọ̀pọ̀ oríyé. Èmi bí ẹ mọ̀ so. Mojo wa wako Osagagu memo gawa Era tagebieme Sagagu memo gawa Nije tagebieme Oko nesiri ae ma wakmo Negeku meko Oko Nagbo fumenyi Isa Nagbo fumenyi Na popo mira, akono wije na popo wije. Mi pie mwaso, no ija mojo wa wako. Osagaku amogawa, era tagebieme. Sagaku amogawa, nije tagebieme. Okwe na siria ema wako, nele kumeko. Nagbo fumenyi. Nagbo fumenyi. Sanu kia kona fumenyi o. Dagbo na kia fumenyi gele. Ayi wagbe nula o. Rudari na maniga kia wagbo. Ayi megwa irata. We can even do another name and why you better. I go to a Magiaco. A bagger allowed in a menu. I go to Guanamona. If I quite done, Saga Gilga go out. Oh, Papa. Okweka ko mu popo de managbon na to egbe. Okweka ko mu popo na gbon o dagbe o. Ayiwa lawo agunmo gabo yeye. Awo agunmo gabo yeye. Yo. Ula awo go ra.
riama o ije go tagwaji. Bueno riama ije go tagwaji. O tagwaji o ra. Opapara ni e. Promotion. I am not with Motago, and I'm with Pianaga. I am not with Motago, and I'm with Pianaga. You know, Musugo never. A pan with Moto, and I have a Matio. I looked all over the Canada. A Pianaga Moto. Gwa ni kana kwela na gwa jumu ebo so ana webi ma ja ko ye ew aru papa uke na oku ana oti ana mu moto ya tu ana soraka aye na soraka o ana soraka Evi no sunu nupo. Ana suaka awo yo si evi no sunu nupo. Itowa mi agbari kenoki. E se kamena yito anota o. Ina no tevi no sunu. Ega du jota ija jota me. Zogbe na zogbe meyi mudia. Ew. Mi evi na ko wa ko. Ọ̀dàmẹ́gbẹ́ òjé ọ̀dàmẹ́gbẹ́ òrabì ọ̀dàmẹ́gbẹ́ òjé. Sọ́tọ̀ lórí ọ̀pá sàn gbogbo làwọn kìí ní àhá ògbó èkélé ra mọ́. Àmọ́kọ́rọ́ mi ẹ̀wẹ̀ lójọ́ mọ́ká mi ẹ̀wẹ̀ pápá náà ìyá ájò nílé ìbáná. Ana agimi agelesa Tabiga go to dago yi ona ga ba o na wo ya ya ga so Baby no sunu bi sunu na Ya jo ni de ana agimi agelesa no via paso Isaba bia go na na jogwa ambaba na na wani na segbe amaruji no be garo ba go nu do Amano ga ma igwe no ga atia teacher ni Agbona ga iri awa me sonde no via paso Agwa ge ba la ro mo Ugbe la mo pa we bi ebe na Waka with teacher. I be agia. Oh, Master Dog, you have to I don't go why now we say go sana kake. I don't know mama nyana. No go get na radio wa be mia. Ogbo pepe mutia. Abu susu mo ba ki okewa. Oba na biaku baku na gbajogba iri okin agaje Oba na biaku baku na gbajogba iri okin agaje Ew O salobo na pege mi na gbapege Do ti mi ose go yugu na gbe sonde nu bi e pa so Ukaka mere kilo Amaruji no bi ga na ba mu wa na wa pa we na
do mu wabu. Okay, you not do. The green ABC. Only our commando. Omoruyi Egharevba waki adiabe. Eba beje. Enough anege. Mr. Benjamin Agobewu Ogemoji. Ìjọba náà fi ju àwọn ọgbà kí ìmùkẹ́ náà tẹ́ o. Òsàkí kí ló mú ẹ ìjọba náà máa wà wẹ́rù lòdòdó. Ẹgbẹ́ náà bẹ̀rẹ̀ ká ẹgbẹ́ náà fi ṣe wá kí àdíyàbẹ̀. Gàgbọ́n gàgbọ́n. Àgbọ̀nà òbí ẹ̀rọ náà gbọ́ fòbí ra. Àgbọ̀nà òbí yẹn náà gbọ́ fòbí yẹn. Lèmi bí ẹ mọ so. Òbí yọmọ yóò wá wá gan. Sàgẹ́kùn máa mọ̀ gàbọ̀. Ẹ̀rọ gàgẹ́ bẹ̀rẹ̀. Sàgẹ́kùn máa mọ̀ gàbọ̀ náà o. Níjẹ́ gàgẹ́ bẹ̀rẹ̀. Òkú ẹ̀ náà sì rí ayé máa bá gbọ́n. Ẹ̀rẹ́ kún mẹ́kọ̀ọ́. Òkú. Nàgbọ́ fún mẹ́kì. Ìsá. Nàgbọ́ fún mẹ́kì. Àmànáwó o. Ẹ̀rọ lọ́gọ́. Àmànáwó o. Ẹ̀rọ lọ́gọ́. Àmànáwó o. Ẹ̀rọ lọ́gọ́. Wọ́n lè kó lọ́mọ tí ọ̀dọ́ ẹ̀gbọ́n ọ̀yàrá gbọ́dọ̀ ẹ̀. Ẹ̀rọ lọ́gọ́. Àjọyọ̀ ẹ̀dá òun ló pa yá tẹ̀kẹ̀ náà bí ẹ̀. Ẹ̀rọ lọ́gọ́. Wọ́n lè kó lọ́mọ tí ọ̀dọ́ ẹ̀gbọ́n ọ̀yàrá gbọ́dọ̀ ẹ̀. Ẹ̀rọ lọ́gọ́. Àjọyọ̀ ẹ̀dá òun ló pa yá tẹ̀kẹ̀ náà bí ẹ̀. Ẹ̀rọ lọ́gọ́. Wọ́n lè rìn náà sínú wọ́n náà wọ́n náà 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 wọ́n náà náà. Ẹ̀rọ lọ́gọ́. Adàgbà á dé ẹwà bọ̀ àná ìyá tí ẹ bọ̀ ṣe fi lọ sí. Ẹ̀rọ lọ́gọ́. Àjọyọ̀ ẹ̀dá bọ̀ máa gbé náà lù dá ẹ̀ tí ẹ bọ̀. Ẹ̀rọ lọ́gọ́. Ọmọ wa máa ká o, ọ̀nà náà náà bọ̀ bí ìyá náà. Ẹ̀rọ lọ́gọ́. Ijó ọmọ náwó o, Ẹ̀rọ lọ́gọ́. ọmọ náwó o, Ẹ̀rọ lọ́gọ́. ọmọ náwó o. Ẹ̀rọ lọ́gọ́. Ọ̀pọ̀ Abuja na omi ìwé, Ẹ̀rọ lọ́gọ́. unu náà sọ́jọ́. Ìwọ lórí àríyá. Ayo waso. Atayo wana majale nekwemu. Wọ́yẹ̀ ìwà wà sí. Agiyu wasi wada. Asiye yowo no mobo no ya kuke. Òkó. Agiyu wasi wada. Asiye yowo korwe no kuno dabie. Ìwọ lórí àríyá. Ayo waso. Atayo wana majale nekwemu. Wọ́yẹ̀ ìwà wà sí. Agiyu wasi wada. Asiye yowo no mobo no ya kuke. Òkó. Agiyu wasi wada. Asiye yowo korwe no kuno dabie. Ara wo na tiere. Ara ma tie o. Ara ma tie. Na ya tie na kwa na ma ya tie wa na ro wa. Na ya tie na kwa na ma ya tie wa na ro wa. Ama no na gbe na ro wa. E ta ka be bi ga sunu. Awe wa ka se gbe no ka do na o. Feminist club no do wa. E mo na ta ka be bi ga sunu. Feminist club no do na kwa. E mo na ta ka be bi ga sunu. Destiny Egharevba na ta se. Omoruyi ni mo se. Ọgbẹ́ni gbogbo. Ìjáde náà ò ní wá àjọ̀rò. Destiny ni mo se. Obi Egharevba ni mo se. Ìfẹ́ mi náà gbọ́dọ̀ náà má bàtàn.
ke no na migo anana ni aya italo Destiny Egharevba gaza ji ae mana we bagbo odo wa na kwa na kewere anya no akike ya akike na nogu ya mana we bagbo brother akono si palo kewa ya gbigbe wu wese o asi wa keke ese ti polo se wa gba so ata yo no ma ya ne kwemu oko ari you wa si wanda asiye yo wo no mo bono ya guke wa so ari you wa si wanda asiye yo wo no no ko no da bie ya so awasaga wa da gba mudi ani mo scenario wa Vice President Aminas Club of Benin Mr. Monday Okunbo Treasurer I say we no make we na waka Omoruyi no be Egharevba when we go to wa se waga wa se to wa se waga no ga so ara we na gbere agbesuwa e o bi se ku se na ba ara we na mure amusuwa e o se we no bi na waka Honorable Speaker Eminence Club Mr. Michael Egharevba, Disciplinary Officer. Manager Eminence Club. Friday no we what any mose assistant secretary of Otumara Nafi. Mr. Ari Okpegwe committee chairman. Agbon Sagasagmo obi superstar. Agasagmo no obi awosi yekoni Omoruyi ni mose boni wedo. Vice committee chairman. Bono ya guke oko ari you wa si wada asiye yo wo kore no ko no da bie chairman era Destiny Egharevba awoli lever dey come aburo me kibi otu ni na negbe otu enokwa Eminence Club of Benin ni ase kemi ara ma awuwa yo pawu ke fanuwa wala da wala be wagato wa gbon wa wi pe otu me bi egbe ya wugo wa ya agbera no ri pepe aka se so atayo wana maja wene kwemu awu wasaba gagana honorable no sada sinora mo era makokiya me wase waga wase do eke
ní posijo Omoruyi Egharevba wa wa se wa ga wa se ya le wa ya wa to group captain Charles Ogoma o pe na si agole Omoruyi ni mo sabo ni gwato wa se wa ga wa se wale ma sonya ga ni no da ni ma ma ge te ka ga ye mi ma na wa se be mi ya go belu wa ya de wa na do fi mo ta gori ya ko wa ka ka mo kan ni Mrs. Abia ma se ni je ma wa na fi mo ta gori ya wa ya me he o ma no ma da be wo se wa ya me he o ma no ma da be to wa to wa ko wa ri pa ata bi na wa ja go wa se wa ga wa se Mrs. Rosley ọmọ Ìkẹnijẹ ìyàròjò. Bẹ́ẹ̀ni kàtà yẹtà wọ́rúurú pamọ́ ní yàlùjẹ. Gbàgàdà tẹ̀mí náà ṣe náà rẹ̀ rọ̀mọ̀ yá ẹ̀rọ làgbó. Ẹ̀dá kẹ́bí mu ọlọ́yẹ̀ bẹ́ẹ̀ náà dágbèdè. Ìṣèkẹ́wẹ́ gbòòrò ọ̀nà tọ̀yọ̀ o. Àtẹ̀gẹ̀ ùgbà tó sọ̀rọ̀ àti dùgbé. Àtẹ̀gẹ̀ ùgbà tó yára àti dùgbé. Mrs. Egharevba, MD, Chile Worldwide Incorporated, Lagos Base. Obiya bi àwọn sẹ́nu pẹ̀kọ́ níṣẹ́. Ẹ̀ka ìsẹ́nu ìgbẹ́gbẹ́ ní yàrá lọ́dọ̀. Wà ní mi à ń lélẹ̀ ọmọ bẹ́ẹ̀ mi lọ. Jàsìkú náà wà kàdéra Omoruyi Egharevba. Obi kọ́ ọmọ ní ìsìn náà ẹ̀ wọ̀ mẹ́. Jàsìkú náà wà kàdéra ìyàrá gàdéra. Ó pẹ́ náà wà sẹ́nu sùpọ̀. Wà sí wọ́gà wà sí ìjọ. Jùlọ tẹ̀gẹ̀ wọ́n yìí nira mẹ́. Èèpo ẹ̀jìníyà. Jáde náà nù wẹ́ gàdéra. Ẹsẹ̀nuwa ó ní mẹ́nọ́jà yìí míàmíà yà á rájú ìgbàlú kúkú ní dáwẹ́. Àwọn àmàna owó ní sọ nẹ́rù nìgbẹ́ yìí. Ẹsẹ̀ náà bí ọgbà pa Vice Youth Chairman Utagba CDA. Jáde náà nù wẹ́ gàdéra. Bàwọ́ ẹ̀sìn wágà bàwọ́ ẹ̀sìn ṣe. Ìjọba ọ̀nù wádìí ẹni mẹ́mẹ́rin sẹ́bi kò ná. Òsànà kí yọ sàn ṣe. Ẹsẹ̀ náà bí ọgbà pa ẹ̀dùn náà. Mr. Osabukama, MD, Osasodis, Omoruyi ni mo sọ. Àwọn ilé wa ni ẹ̀kọ́ rẹ̀ bí ọ̀sí ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́. Mr. Saturday, àná MD, àná Kòtùsọ̀, Yàròjò. Àwọn ilé wa ni ẹ̀kọ́ rẹ̀ bí ọ̀sí ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́. Mr. Nicholas Eboza, aka Small Driver. Omoruyi ni mo sọ wọ́n ní ìwádìí. Osabuti amanaka, ebi na maya na ya nyakpo, jaya agbanu wa ya nyi. Amanawe ya gba oti wa poki ala igwe. Ọ̀gá o gbajú wa ti wa poki ala igwe. Ọ̀gá o dọje ti wa poki ala igwe. Jáde lọ́nu bọ́ ọ̀gájú o. Yàrá wa di ẹ̀kọ́ àgòtù náà nẹ́gbẹ́. The Great Achievers Musicians Club nọ̀nà ọ̀làgàrà ìrànwọ́ Prince Clement Ogie. Awere waga superstar Osaro Oguye. Eba mebeje Omoruyi Egharevba Secretary General. Babi mami wa waga emi